ọlọ́run ọba ọ̀gá àgbà ìwọ náà là á máa yìn ìwọ náà là á máa tá ò dá sí torí pé àlọ́lọ́run méjì ìwọ náà ẹni oníká máa ṣe dáadáa ní ilé ayé tá a láàjọ wà yìí à ń ṣe sọ́tún à ń ṣe sósì ọlọ́run ìwọ náà látún mọ́pọ̀ wá fún o lórí ètò yìí ọ̀rẹ́ ọba lórúkọ mi gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ọ̀sán ọjọ́ mẹ́jọ báyìí bá a bá ti balẹ̀ gùdẹ̀ sápá bí ẹ̀yin olólùfẹ́ ètò yìí tó jẹ́ pé ẹ kì í gbégbó ẹ lè ṣe kẹ́ ẹ má ṣe bá wa pàdé àtúntì kóra wa dé ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ ìgbéyàwó náà ẹni ó ṣe kókó sí wa jùlọ lápá bí ibẹ̀ náà la dẹ̀ máa láǹfààní àtúntò gbé kinní ọ̀hún gbà lọ́sàn-án òní kí ni tá a fẹ́ gbéyàwó ẹ mọ̀ kí mo máa ń ṣàlàyé fún ẹ̀yin obìnrin torí pé wọ́n ní bí iná ò bá tán lórí àbí bí iná ò bá tán láṣọ ẹ̀yẹ ò ní tán lè kánná a lè sọ pé bí iná ò bá tán lórí náà torí pé wàá máa gbogbo ìgbà náà là á máa sọ oríṣiríṣi ń tẹ̀ ń ṣe lórí social media aláàfààyè gbà kò dáa tó ẹ rò wípé ẹ ti arrive ẹ rò wípé ibi tí ọ̀làjú tó fẹ́ gbé wa gbà nìyẹn gbogbo ìgbà máa ń tẹnu mọ́ gbogbo ìgbà náà là dẹ̀ máa sọ aláwọ̀ ọkùnrin ọ̀gọ̀rọ̀ àwọn ọkùnrin tí wọ́n ti ṣe ìgbéyàwó orí wọn pé púpọ̀ ìwọ tó bá ń slay tó wá ń gbé sórí social media WhatsApp Facebook nǹkan kan Instagram òkà ẹ̀ láyé àwẹ̀ ìwọ gbogbo nǹkan ló mọ̀ ó mọ jójó ó mọ gbogbo ẹ̀ TikTok gbogbo ẹ̀ mọ̀ ń ṣe àbí tí ẹ máa paramọ́ díẹ̀ kí ní ọ̀hún tún ṣe ń pọ̀ jù oríṣiríṣi ìpè ni máa ń gbà tá a bá ti parí ètò báyìí bá a bá ní ká bí kó wá ń sìn pé báwo lè pàdé olólùfẹ́ yín ẹ máa gbọ́ nǹkan tuntun táwọn èèyàn ń sọ ẹlòmíì lè ní àgbà tó ń lọ ṣe sẹ́mínà kan ni ẹlòmíì lè ní skul òun ti pàdé ẹ̀ àwọn èèyàn ọkùnrin gbọ̀n ìwọ tó bá ń ṣe wọ́nranwọ̀nran lórí kí wọ́n ní mú ẹ lọ lé gẹ́gẹ́ bí ìyàwó abẹ́rò yìí pé ibi táyé pin sí nìyẹn ni alóbìnrin míì tún máa ń rò lọ́kàn pé èmi ò ní márì báyìí èmi ò lè márì o tí wọ́n bá márì èèyàn ní freedom ilé ayé ò lọ bẹ́ẹ̀ àbọ̀ mọ̀ yìí pé ilé ayé ò ṣeé dágbé ni ó mọ̀ àbí wàláì èèyàn ò lè dáyé gbé ó máa súyan ibi tẹ́ ẹ ti máa mọ̀ lélẹ́yìí ṣe rí àwọn obìnrin kan ń bẹ àwọn èèyàn kan sọ pé àwọn tó ń ṣeré sinimá ẹ má tiẹ̀ já lọ sáwọn yẹn ẹ jẹ́ ká wo gbogbo èèyàn àwọn obìnrin kan ń bẹ tó jẹ́ pé wọ́n nífọ̀ọ́ wọn lè kọ́nà wọn lówó lọ́wọ́ wọ́n lè gbogbo bùkátà wọn lè dágbọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò tẹ́ wọn lọ́rùn kan dá wà láì má sí lábẹ́ ọkọ kankan àwọn single mothers náà wọ́n pọ̀ lóríṣiríṣi oríṣiríṣi ni o ń tà ń sọ yìí o oríṣiríṣi ni o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ aláwọn èèyàn ò fẹ́ dáyé gbé ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn obìnrin náà ó wọ́n kí wọ́n máa forúkọ kọ́kọ́ pè wọ́n obìnrin kan á máa rò yìí pé ẹ wo èmi ò fẹ́ márì jàre tó bá bi léèrè pé jọ kí ló tó lóòfẹ́ márì ó lè ní òun ò ní freedom mọ́ máa jókòó máa lọ síbí máa lọ sọ́hùn abẹ́yìn ò mọ ni èèyàn kan ló sọ nǹkan kankan fún mi nígbà kan ó ní fóbìnrin ilé ọkọ fóbìnrin báwo ló ṣe pé náà ó ní ó ń tà láti fẹ́ sọ pé kò sí total freedom bẹ́ẹ̀ bóyá ó sọ pé modern prison àbákan ló pè é mo wá ronú lọ sáà pé ṣé òótọ́ lẹ́ni ń sọ torí pé tá a bá wò dáadáa ọ̀pọ̀lọpọ̀ obìnrin nílẹ̀ adúláwọ̀ yìí ni ó àṣọ tìlú èyìnbó láfíríkà nílẹ̀ Yorùbá wa lápá bí bóbìnrin bá ń bẹ nílé ọkọ kò lè ṣe gbogbo ohun tó wù lọ́kàn gẹ́gẹ́ bí ọkùnrin obìnrin kódà tó bá fẹ́ ṣe ohun tó wù lọ́kàn gbogbo ohun tó wù ihun tí ò ní jẹ́ ó ṣe ó máa yọ sí lára bóyún bá dé kò ní lè lọ síbi gbogbo mọ́ àgàgà àwọn tó yún bá ń gbò Ọlọ́run kú ọlá odidi ọmọ náà gbé sínú ẹlòmíì tó bá kọ́kọ́ lóyún á bẹ̀rẹ̀ sí ní ṣe pẹ̀pẹ̀pẹ̀ ó ṣáà ti yé yín á tún máa gbábọ́ kan káàkiri ẹlòmíì inú ankáṣífù ló ń ṣe sí àmọ́ yín àárí yín gbogbo yẹn ni ò ní fẹ́ kẹlòmíì mọ̀ ipò òun ṣe bẹ́ẹ̀ níta oṣù mẹ́ta àkọ́kọ́ a máa ṣe sọ gẹ̀ẹ́ a máa ṣe sọ ọmọdé pati kan wà níbi mi ò lọ kò lè lọ ọbẹ̀ yẹn nìyẹn ọkùnrin ìyá máa já ikiri ń tẹ̀ bóyún yẹn bá ń ga sí kò ní lè lọ síbi gbogbo bọ́mọ bá tún wá dé ṣáwọn ọmọ eléré pátá ń bí ń sìn àwọn ọmọ tó jẹ́ pé lóòjọ́ náà ti ń lajú ọmọ tó jẹ́ pé lẹ́yìn oṣù kan ó ti bẹ̀rẹ̀ sí ní nàmọ́ nǹkan yóò tó bá wá tún dàgbà á tún bẹ̀rẹ̀ sí ní da gbogbo inú lérú àgàgà obìnrin tí ò ní bí méjì mẹ́ta kó dúró jẹ́ tẹ́kẹ́ bíi mẹ́fà bíi méje
wò ó inú ilé ló máa ti lu ọ̀pọ̀lọpọ̀ ìgbésí ayé ẹ̀ kó tó wá di pé àwọn ọmọ wọ̀nyẹn dàgbà kó tó di pé wọ́n tójú bọ́. By the time tọ́mọ máa fi dàgbà tọ́mọ máa fi tójú bọ́ obìnrin á ti dàgbà ńgbà náà kò ní ráàyè àti máa jáde torí pé àwọn tó yẹ kó bá jáde àwọn tó jẹ́ sẹ́ẹ̀tì ẹ̀yẹn ọ̀pọ̀lọpọ̀ ti dàgbà. A wá padà sínú ilé a wò pé wọ́n ní tọ́mọ sọmídà náà nìyẹn. Bóyá yẹn ni àwọn kan ń rò tó fi sọ pé àwọn ò fẹ́ márì lóbìnrin ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà kò wú obìnrin kankan kó sọ pé òun fẹ́ máa dáyé gbé òun ò fẹ́ márì. Torí pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn náà tún máa fi bú ní òràrà alẹ́ bọ́ ṣe náà nìyẹn wọ́n bá yí ara wọn jẹ́ kalẹ̀ kò sí ní ọkàn rí gbèrè orí kiri ni. Àti pé iṣẹ́ yẹn àti àwọn nǹkan kankan ń bẹ lọ́jọ́ iwájú tí ò ṣe dá ṣe. Ojú méjì ó yàtọ̀ sójú mẹ́rin béèyàn bá pawọ́pọ̀ téèyàn tọ́mọ ẹ rí i pé ìyàtọ̀ ń bẹ ń bẹ ju kó jẹ́ pé èèyàn kan péré ló dá tọ́mọ lọ. Bẹ́ẹ̀ bá wá ń ṣe léyìí èyí tí mò ń try láti gbé sọ ni pé kò sí bá a ṣe fẹ́ ṣe àfi ká má rí. Ṣé ẹ wá ráwọ̀ ọkùnrin ọ̀gọ̀rọ̀ àwọn ọkùnrin tí ò tí ì má rí àwọn náà máa ń ṣọ́ obìnrin tó ń fẹ́ mú lọ lé pé mo ti mú obìnrin kan mo mú lọ lé ẹni tí mo fẹ́ fẹ́ leléyìí. Àwọn ọkùnrin náà ń ṣọ́ wọn kàn lè mú ṣá lọ lé wọ́n tó kàn ṣe wọ́nranwọ̀nran lórí íńtánẹ́ẹ̀tì gbogbo ara ló máa sílẹ̀ àtijọ́ tó ti ń ṣára lẹ̀ náà o ti ní fọ́lọ́wà àbí oní tráfíkì dáadáa lórí kíní YouTube ń sanwó fún ẹ òkú oríire gbogbo owó ọ̀hún náà kí ni tó wá padà fi dá o nígbà tó yẹ pé ń ṣe ló wá ti bẹ̀rẹ̀ sí nílé abẹ́ ọmọ kóbìnrin máa ń lélẹ̀ wàláhì obìnrin máa ń lélẹ̀ ibi táyì tí máa mọ̀ pọ́n lélẹ̀ léyìí tó bá ti ń di pé over 30, 31, 32 kò ì lọ́kọ́ á bẹ̀rẹ̀ sí ní ronú pé àbí kí n tẹ́ wa lọ ṣe ìyàwó karùn-ún ni lẹ́jàánú wa. Ṣùgbọ́n tí àwọn nǹkan kéékèèké sìn tó jẹ́ pé n táwọn ọ̀dọ́ ń ṣe ẹlòmíì ti fi ba láìfa rẹ̀ jẹ́ ẹlòmíì klọ́ọ̀bù ló máa wà gbogbo wíkẹ́ndì ní lóbìnrin yunifásitì polytechnic ni ìyàwó rán wọn o gbogbo wíkẹ́ndì klọ́ọ̀bù ni. Ìjọ kan tẹ́nìkan tì mí lọ klọ́ọ̀bù ẹni èyí lọ ìjọ tí wọ́n tì mí lọ bẹ̀ Ọláìdé mo kọ́ rí ọ̀pá kan báyìí tí wọ́n gbé sọ wájú kí náà ń fọ̀pá ìṣẹ́wọ̀n ni àmà tó rí hàn tí wọ́n bẹ̀rẹ̀ ẹjọ́ táwọn wí ìṣe mo fò bọ́ta èmi kẹ̀ tó bá dẹ̀ rí owó tí wọ́n fi wọlé síbẹ̀ obìnrin ló tún pọ̀ jù ń bẹ̀ ó tún lè bá ẹlòmíì pàdé ń bẹ̀ mo lágbájá ṣé òun náà máa ń débí ni ṣé gbogbo àwọn tí wọ́n ń ṣerú nǹkan yẹn wọn rò pé àwọn tún máa lọ́kọ ni àbí wọn mọ̀ pé àwọn tún sì máa pàdé ẹlòmíì tó mà wọn. Mo sọ nígbà kan láìpẹ́ yìí pé bí wọ́n bá ń sọ pé ìwà àbàjẹ́ ló kọ́wọ́ ẹ ò ń ṣèrànù kiri ò ń ṣe kí lẹ̀ ń pè ò ń ṣe hookup slay òun hookup ò ń ṣe slay ọgbọ̀n ọkùnrin ìwọ nìkan 25 boyfriend ó káyé láé wo bó o bá jẹ̀ sí ọ̀dọ̀ àwa má pè wá lágbàáyà bó o bá fẹ́ lọ fí àbúrò tíá tá a bá ti rí i pé o ti ṣe hookup rè ó bẹ̀ láti máa sọ má fẹ́ o táìmù báyìí àràjì kan báyìí alàgbà kan báyìí nǹkan kan báyìí èèyàn báyìí àti rí pẹ̀lú ẹ̀ má fẹ́ àjàṣẹ́ ni kò sí ní tó máa jẹ fáwa. Ẹ̀yin ọkùnrin ẹgbẹ́ ẹ̀sọ̀ ẹ sọjí ìta ń gbìyànjú àti sọ ni pé obìnrin tó ń hùwà pẹ̀lẹ́ tó ń hùwà ọmọlúàbí àwọn ọkùnrin kan ń wò ó ọmọ dáadáa lélẹ̀ ni ó má ṣe fàájì rọra ṣe fẹ́rẹ́fẹ́ fàájì tó dẹ̀ máa ṣe yẹn náà má ṣe léyìí tó máa fẹ́ ti ọjọ́ iwájú ẹ má ṣe léyìí tó máa fẹ́ ti health ẹ ẹlòmíì tó bá fantan wí kìrìmùnà máa ń gbé sórí tábìlì òrírí láìdé ṣíkìlẹ̀ pé ṣà èmi ò mọ tán ń pè bẹ́ẹ̀ tó bá fa lọ báyìí obìnrin tó bá máa pàpọ̀ padà báyìí èéfín ni ọ̀ka Ṣàngó ọmọ yín àwa máa yọ lẹ́nu a máa yọná lẹ́nu ṣé fàájì náà nìyẹn fàájì ò tiẹ̀ wàá rọra ṣe nínú ilé nínú kọ̀rọ̀ ó jẹ́ gbangba yáwó àwọn èèyàn wá gbà kárí láì wọ́n wá kó ìgò oríṣiríṣi síwájú ẹ lóbìnrin bó ṣe mele a máa mele òkàrí láì tó o bá kó mbẹ bó bá ń lọ lálẹ́ òpin àfọn 10,000 o ò ní ná 10,000 yẹn mọ́ náà àbí o ò ní ná mọ́ tán àbí ẹlòmíì gan ó rí boyfriend sọ fún pé gbogbo ohun tó ń ṣe stop ẹ o mo fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó ni o wá sọ pé no o lè no ìwọ kọ́ ló máa sọ fún mi máa lùgbé sí ayé torí gbogbo fàájì tó ń ṣe yẹn ti dùn mọ́ ọ̀tọ̀ ló máa jójó TikTok láàárọ̀
ọ̀tọ̀ ló máa jójó ti èwo ló tún kù WhatsApp lálẹ́ Instagram lọ́sàn-án gbogbo oríṣiríṣi aṣọ ó ń dọ́gbọ́n pe ọkùnrin pé ẹ wá wò mí mo wà available ó dẹ̀ sọ pé òun fẹ́ ní fiancé ó sọ pé òun fẹ́ ní boyfriend ìyẹn náà máa tún ẹjọ́ ni kò ní propose sí ẹ fúdìí èyí ẹ̀yin obìnrin a máa sọ lásán tún sọ ni o torí pé àmọ́ eléyìí tí à ń sọ lọ́sàn-án yìí àmọ́ ẹni tó lè ṣe láǹfààní o ti ń ronú sí àbí ronú dáadáa bó ṣe ń hùwà yẹn lọ kò lè pí ẹ wàláì kò lè pí ẹ fúdìí èyí jáwọ́ ń bẹ̀ ẹ̀já sáré dókè lọ́rùn mò ń padà bọ̀. Ìwọ onítèmi lọ́ọ́ mọ́kànbalẹ̀ ìwọ ló ní mí èmi mo ní ọ́ àjọ nira wa ní kinní kan ò ní ṣẹlẹ̀ ẹ wò ó lórí ètò yìí gẹ́gẹ́ bá a ṣe ń bá kinní ọ̀hún bọ̀ à ń gbé nǹkan kan bọ̀ láìpẹ́ lórí ọ̀rọ̀ lọ́kọláya ni ẹni tó ti níyàwó ńlé tó tún lóun fẹ́ fẹ́ mi yóò tí kì á kọjá bẹ́ẹ̀ kí ni tá a bá débẹ̀ níbo la ti bára wa kí ló dé tá a fi bára wa ń bẹ̀ àwọn ìlú míì wọn ò fààyè ẹ̀ lẹ̀ àwọn kan ń fààyè ẹ̀ lẹ̀ àwọn ẹ̀sìn kan wọn ò fààyè ẹ̀ lẹ̀ àwọn ẹ̀sìn kan ń fààyè ẹ̀ lẹ̀ ṣáǹfààní ń bẹ ń bẹ rárá ṣàléébù ẹ̀ ṣó pọ̀ ju àǹfààní ẹ̀ lọ àbí àǹfààní tó ń bẹ ń bẹ ó pọ̀ ju àléébù ẹ̀ lọ ẹlòmíì bó bá sọ lẹ́gbẹ̀ẹ́ báyìí pé ìyàwó méjìlá ni awọ ẹbí kó bẹ́ẹ̀ lórí ìdànù pé kí ló dé ẹ má sọ dìjà ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ ń bẹ à ń bá kinní ọ̀hún bọ̀ ẹ sọ pé ó jìn ẹ ṣáà farabalẹ̀ lórí ètò yìí náà la máa ti tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ kinní ọ̀hún. èèyàn kan ń bi mí léèrè pé kí ló dé tó yẹ pé gbogbo àwọn ọkùnrin tá a ti má rí ojú wa kì í gbébì kan ṣé àmọ́ pé ìyàtọ̀ ń bẹ nínú pé o ti fẹ́yàwó kan o tún fẹ́ míì gbogbo ayé máa mọ̀ oníyàwó méjì lélẹ̀ oníyàwó mẹ́ta ni oníyàwó mẹ́rin ni gbogbo ayé á mọ̀ ṣùgbọ́n ọ̀gọ̀rọ̀ àwọn ọkùnrin kan ń bẹ wọ́n ti márì wọ́n tún máa ṣojú ǹtó káàkiri ẹ̀bọ́n rélẹ̀ wọ́n á máa mú àǹbàgì káàkiri ẹ gbọ́ kí ló dé tá a fi bára wa ń bẹ̀ ṣé dandan ni fún ọkùnrin tó ti márì kó tún ní girlfriend ni ṣé dandan ni èèyàn kan wá sọ pé dandan ni kò sọgbọ́n tó fẹ́ ṣe gbogbo tó dẹ̀ ń ṣẹlẹ̀ nàìjíríà ìbáwò ni ẹ má fi ọ̀rọ̀ nàìjíríà ẹ má kìbọnú ọ̀rọ̀ yìí ẹ jẹ́ ká wádìí ìfikókó ẹ jẹ́ àjọ ṣe research kí ló ń fà á ṣé ìyàwó tí wọ́n fẹ́ sínú ilé kò tẹ́ wọn lọ́rùn tó ni àbí kò ṣe ní tó yẹ kó ṣe lásìkò torí pé àwọn èèyàn kan sọ pé ìgbádùn kan náà ni gbogbo ẹ kí ni ń tà ń wá káàkiri a fẹ́ kí ọ̀pá bọnú hò ń tá a jọ ń wá káàkiri ìgboro yẹn àjọ fẹ́ spíẹ̀lì ẹ̀ lórí ètò ó lè má dé ní ṣùgbọ́n á bẹ̀rẹ̀ láìpẹ́ á kó gbogbo ẹ̀ wá á jọ fọ́ á funfun ṣe àjọ fẹ́ kí ọ̀pá bọnú hò kí ni ń tà ń wá káàkiri ẹ̀yin olójú kòkòrò ọkùnrin tẹ́ ẹ ti ṣègbéyàwó tẹ́ ẹ tún ṣe jàǹgàlà jọ́ngọ́lọ́ káàkiri ẹlòmíì jàǹgàràfà tẹ́yìn lọ ń gùn kiri ọlọ́kùnrin jẹ́ ó já mọ́ yín lẹ́sẹ̀ bó bá já tì í ba inú ẹlòmíì níbi tó ti ń rìn káàkiri tó ti ń ṣojú gbérégbéré kiri ọmọ pupa nǹkan tó ń wá kiri lẹ̀kùn àbámu lọ́wọ́ oyún abáde ìyá bá aṣapá kan tá yẹn àṣàyàn kankan òdò níyàwó méjì straight nu ṣùgbọ́n o ẹ má gọ̀ kéèyàn bímọ fún èèyàn kò sọ̀yàn dìyàwó èèyàn o ẹ gbọ́ yóò bá kóbìnrin bímọ fọkùnrin kò sọ dìyàwó ẹ torí pé obìnrin tó kàn rí torí tóun náà tí ó farabalẹ̀ gbogbo eré oyún bá dé o ṣèdáná kankan lórí ẹ ẹnìkankan mọ̀ pé òun fẹ́ èèyàn bíi hóró ẹ̀ta bíi méjì mẹ́ta kan ló mọ̀ ó dẹ̀ ń gbé sá ìyàwó inú ilé ò gbọ́dọ̀ mọ̀ bọ́ bá mọ̀ wàhálà ni àwọn ẹbí ẹ̀ náà ò gbọ́dọ̀ mọ̀ bọ́ bá mọ̀ wàhálà ni ìwọ kẹ̀ ló lẹ́mìí bó bá ti ṣẹlẹ̀ ó máa gbọ̀n káàkiri ni. ilẹ̀kùn ti mú lọ́wọ́ nìyẹn ibo ló fẹ́ rù gbà ara àti bídẹ̀kẹ̀rẹ̀ òun náà ìntòkùn wá nìyẹn kó tiẹ̀ rẹ́ nìkan kó tiẹ̀ bá wọn rọ kíní ọ̀hún dà sọ́hùn kó dúró ẹ ó ti wá dúró báyìí ó dẹ̀ sọ pé òun ò lè mú kó ń bẹ̀ wàhálà dé báyìí yóò ti máa já àwọn ọkùnrin kan nínú jẹ báyìí a tún ti wú jáde a ti kàn yín léwo gbogbo ibi tẹ́ ẹ bímọ sí ẹ jẹ́ yà lọ wo àwọn ọmọ yẹn kò sọmọ àlè kankan bì kan o ìwọ tó o bá lọ́kàn ó jẹ́ yà lọ fà wálé kó o sọ fún ìyàwó ẹ lénìí pé anọ̀sẹ̀ ta má bínú àjàkẹ́ àbíkẹ́ kankan tètè yà á jẹ́wọ́ báyìí torí pé bí ìyàwó ẹ bá ṣáájú ẹ mọ̀ wà ogun ńlá ni
gbogbo tó bá máa ṣẹlẹ̀ náà ló máa ṣẹlẹ̀. Ó mọ̀ wípé ìwọ ló lọ kẹ́sì ara ẹ bọnú ṣọ̀lọ̀, ìwọ náà ló máa ṣàlàyé ara rẹ̀. Ṣùgbọ́n a fẹ́ kọ̀pá bọnú ihò yẹn, kí ló máa ń fà á tó jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ ọkùnrin wọ́n tún máa ń rìn tójú gbérégbéré káàkiri. Ọkùnrin ó ti máa rìn ni o, ẹ mọ̀ pé ọ̀tọ̀ ni tóbìnrin, ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ tóbìnrin àti sọ yẹn tẹ́lẹ̀ a tún máa tún sọ, ṣùgbọ́n ọkùnrin ẹ jẹ́ àjọ bára wa sọ̀rọ̀. Ẹ ti níyàwó ńlé, ẹ tún ṣojú gbérégbéré káàkiri, kí ni tó ń fà? Àwọn èèyàn dẹ̀rẹ̀ wọ́n máa sọ pé àwọn ò lè fẹ́yàwó méjì o, ẹlòmíràn ní bí n bá fẹ́yàwó méjì èyí tún ní wò ta, irọ́ ni o. Bó tún ní kẹta gan yóò tún wò ta, ṣùgbọ́n àwọn kan tó yẹ pé wọn ò lè ṣe náà, kódà kan níyàwó kan, pàṣẹ́ntéèjì wọn ṣé ò wá kéré bí? Àwọn kan wọ́n sọ pé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ló lè ní ìyàwó níta, ló lè ní girlfriend ó jàre lẹ́yìn tó bá ti marry tán. Ó wá ka nǹkan mẹ́ta pé tí ò bá belong sí mẹ́tẹ̀ẹ̀ta yẹn kò sọ́gbọ́n tó fẹ́ dá. Ó tún máa ní légbèlégbé kan lẹ́yìn ògiri tó tún máa ṣe ó tí àti yé yín. Wọ́n ní ẹni àkọ́kọ́ bí ò bá lówó lọ́wọ́, tírú ọkùnrin ò bá lówó lọ́wọ́ tó yẹ pé olókùn mò ń struggle, ṣe mọ̀ wípé bọ́kùnrin ò bá lówó lọ́wọ́ ó máa gentle gbogbo ìgbà ni. Ẹ̀ẹ́kàn rí akàn farabalẹ̀ ká ọ̀rẹ́ wa jẹ́ omi ò lọ ajé kò lówó lọ́wọ́ ẹ̀ ni. Bí èèyàn bá lówó lọ́wọ́ wà á fẹ́ jayé, ibi tó ti ń jayé wà á rẹ́ nìkan tó irun yín máa fáyín ẹ wá nǹkan ó ti bẹ̀rẹ̀ nìyẹn. Bọ́kùnrin ò bá lówó lọ́wọ́ tó yẹ pé ó ra ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ torí ẹ̀ la ṣe máa ń gbọ́ àwọn tó jọ ìrírí ayé pé àwọn obìnrin kan ń bẹ wọ́n ń gbàdúrà kọ́kọ́ wọn má ṣe ríṣe kọ́kọ́ wọn má lówó lọ́wọ́ so that kò tún ní lọ fẹ́bìnrin mi ń ta. Àwọn náà wọn ò ronú dáadáa torí pé bí ò bá lówó lọ́wọ́ ẹjọ́ máa jẹyà ẹni ìyàtọ̀ ẹ̀dẹ̀ rí yẹn wàláhì kò ṣomi ọbẹ̀ kò dáa láà o, kò dáa pẹ́ẹ́pẹ́, kò dáa lórúkọ méjì kò dáa ni. Bọ́kùnrin ò bá lówó lọ́wọ́ àbí ẹlẹ́ẹ̀kejì bí ọkùnrin tó bá sick sexually tó jẹ́ pé wọ́n ń sọ fún nílé ìwòsàn yìí pé dẹ́ẹ̀dẹ́ o ẹ̀kan lọ́sẹ̀ kan ni o bẹ́ẹ̀ bá lọ ṣe jù okùn ẹ̀mí lè já o síbí ẹ gbọ́dọ̀ rọra, tàbí ẹni tó yẹ pé n tó fi ń ṣọkọ ìyàwó ẹ̀ kò ṣe dáadáa kò ní fẹ́ káṣírí yẹn tú sọ́dọ̀ ẹlòmíì, ìyàwó ẹnìkan ló máa mọ̀ á máa ṣe déjẹ́, ó ti bá ọ̀fọ̀bọ́, ó ti bá gbálẹ̀ rẹ̀, ó nẹ́ẹ̀sì inú ilé ẹ kú dáadáa. Tàbí kí gbogbo ẹ̀ n tó sodo sí abẹ́ tí mo sọ yẹn ó pọ̀ ká má tún tán. Ẹlẹ́ẹ̀kẹta ni téèyàn bá wà religious gan-an a sọ àwọn àfáà làgbàǹkankan tó jẹ́ pé wọ́n máa fi nǹkan dúdú bojú, wọ́n ti gba bòmíì lọ lóru o. Àwọn tó máa dọ́gbọ́n kan ń kọ̀rọ̀ àṣà àwọn yẹn, àwọn tó jẹ́ pé wọ́n súnmọ́ Ọlọ́run tán pátápátá tó kó gbogbo ẹsẹ̀ gbogbo ara sí t'Ọlọ́run, àwọn èèyàn ò lè ṣe láyé. Àwọn èèyàn kan ń bẹ tó jẹ́ pé wọ́n wà religious gan-an ẹ ti dá wọn mọ̀. Lóòótọ́ èèyàn ò lè mọ inú èèyàn, ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ pé wọn ò lè ṣe o, wọn ò lè ṣe, kò sí ní tó lè ṣẹlẹ̀. Ẹ̀sìn tí ó ń bẹ lára wọn yẹn kò ní jẹ́ kán ṣe. Ṣé rí èèyàn kan wá sọ pé tọkùnrin tí ò bá ti wà nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn yóò ṣe, bó bá ti má rì yóò ní légbèlégbé kan gbòòrò tó wọn máa ṣorí lẹ́wọ́lẹ́wọ́ káàkiri, ó ti sáré pé àfà kàkà ẹ̀já pàdé ní kinní kan. Ṣùgbọ́n ṣé bó ṣe rí náà nìyẹn, ṣé ẹ gbà pẹ̀lú ẹni tó sọrú ọ̀rọ̀ yẹn ní pé ọkùnrin tó ti márì àṣàwọn àgbàlagbà wọn ẹ mọ̀ pé béèyàn bá ti dàgbà débì kan kò ta ló máa dá bàbá 85 lóhùn. Béèyàn bá ti dàgbà débì kan gbogbo kẹ́tẹ́kẹ́tẹ́ kú sópin ni, kò sí nǹkan kan tó fẹ́ ṣe mọ́. Ṣùgbọ́n tó ṣì wà ní ó ti yé ẹ tí gbogbo egun sì ṣe dáadáa, ìwọ́kẹ̀ ló ṣe dáadáa, ìgbogbo ojú ló gún régé, o tún lọ́kọ̀, o tún ní mọ́tò tó ń gbé kódà ìyẹn gan-an ló máa tètè bẹ́ẹ̀ pè wọ́n wá. Ṣùgbọ́n wọ́n ní tọkùnrin ò bá ti sínú mẹ́tẹ̀ẹ̀ta tá a sọ yẹn ọ̀gọ́ bíi 99.9% wọn ló tún máa lójú ń ta. Kí ló wá ń fà á tọkùnrin tó ti níyàwó ńlé tó tún lójú ń ta? Tóbìnrin ń bẹ lára wọn o, a sì ń bọ̀ ń bẹ̀, ọkùnrin yẹn lájọ kò sí lénìí. Ẹ̀mú yẹn dání gẹ́gẹ́ bí àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì ni pé ṣé ìfẹ́ nìkan ṣó tó láti fẹ́ra ẹni pé I love him, I love her, we are okay, ká marry náà ló kù. Ìfẹ́ ṣé ìfẹ́ nìkan tó ṣó tó criteria téèyàn fi lè sọ pé mo fẹ́ fẹ́ sílé gẹ́gẹ́ bí lọ́kọláya.
ìfẹ́ ẹmọ tó ń pè nífẹ̀ẹ́ ìfẹ́ gangan tẹ́ pé bí ò bá rí kò ní lè sùn bí ò bá rí kò ní lè jẹun bí ò bá rí lọ́jọ́ méjì ó ti bẹ̀rẹ̀ sí ní sunkún pàápàá àwọn obìnrin nígbà táwa God ẹ má jẹ́ ń sọ̀rọ̀ ẹ máa ń tán pè nífẹ̀ẹ́ ẹlòmíì ó ti ń bẹ nínú ìfẹ́ rí tó yẹ pé kò dàbí ẹ̀ mọ̀mọ́ ọkọ yìí náà ló máa gbé sórí kiri ọkọ mi ò ìfẹ́ ni ẹlòmíì ìyàwó ẹni bí ìyàwó ò bá ti dé báyìí yóò lọ jókòó síta ni òun retí olólùfẹ́ ṣé ìfẹ́ nìkan ṣó tó láti fẹ́ra ẹni gẹ́gẹ́ bí ọkọ àtìyàwó ǹjẹ́ gbọ́ mi kí ni yẹn kẹnu díẹ̀ ìfẹ́ nìkan dondo báyìí ṣó tó láti fẹ́ra ẹni sílé tó bá jẹ́ pé kò tó kí làwọn nǹkan míì tó yẹ ká tún wò kó tó di pa àfẹ́ra ẹni ó di méjì àbí ìtẹ́ ẹ bá lè bá wa dá sí ń bẹ̀ ẹni kẹ́ ẹ pè á sí a lè yanjú ẹ̀ lónìí àtúnfà díjọ́ mẹ́jọ 09012468802 09012468802 tàbí 08179201071 08179201071 ṣé ẹ̀rọ tètà ń ṣe yìí bá a bá ti ń parí ń bí ẹ̀já tún pàdé lórí YouTube ọ̀rẹ́ ọba 247 ẹ yẹ̀ wò ẹ click kẹ́ subscribe sí torí tí náà la ṣe ń ṣe wàhálà kiri ìjà ti rẹ́nìkan ń bẹ̀ Ọláìdé wàá wá bá ní yí sókè dáadáa kó lè wọnú bí 09012468802 tàbí 08179201071 ṣé ìfẹ́ nìkan tó ìfẹ́ dondo báyìí ṣó tó láti wòye pé a fẹ́ jẹ́ lọ́kọ láya ara ẹni káwọ́ ìfẹ́ nìkan ṣé ìfẹ́ nìkan gbé pé wọ́n nífẹ̀ẹ́ ara wọn tẹ̀gàn ní ẹ̀ ṣé ìfẹ́ nìkan tó láti jẹ́ tọkọ-tìyàwó ìfẹ́ dondo ẹ mọ̀ kán ní ìfẹ́ làkójá òfin ìyẹn apá kan apá kejì lélẹ́yìí tá a túlẹ̀ rẹpẹtẹ yẹn ni pé ọkùnrin tó ti láya lọ́ọ̀dẹ̀ wọ́n ní bí ò bá belong sí pé bí a kò lówó lọ́wọ́ àbí kò lè ṣe dáadáa ọ̀rọ̀ health tàbí pé ó wà religious bí ò bá ti jẹ́ kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yẹn yóò yàn lè kákú làmọ́lẹ̀ bẹ́ẹ̀ torí pé ẹni tó ti níyàwó lé tàbí ẹni tó ti lọ́kọ lọ́ọ̀dẹ̀ ń ló yàn lè ẹni tó jẹ́ single tí ò tí marry a lè pe tiwọn lálẹ́ kí ni ká pe tàwọn yẹn wọ́n ń ṣèrànù kiri àbí ìsókè ẹ̀ ń lẹ́sọ bẹ́ẹ̀ o bá a bá ti ráwọn èèyàn wa lójú òpó ó dà gbójú òpó yẹn ń ṣe bákanbàkan àbí àti bó ṣe ń ṣe látàárọ̀ yẹn náà èmi náà ti mọ̀ pé kìnìún bó láyé fẹ́ ṣe o bí a kẹ́ máa send message yín sórí WhatsApp number mi gangan yìí 07039466566 ẹ send WhatsApp message yín sórí nọ́mbà mi ẹ má pe nọ́mbà yẹn torí pé bẹ́ẹ̀ bá pè gan kò ní lọ báyìí bẹ́ẹ̀ bá pè kó tó lọ àtàgò 3 ọ̀sán 07039466566 kí ni déètì ẹni ní February 19 2023 bó bá máa fi dijọ́ mẹ́jọ lọ́jọ́ Sunday tó ń bọ̀ àti máa gbóòórùn new president Nàìjíríà pé lágbàjá ní president wa ó ṣeéṣe kán ti announce gan oh my God ẹ̀yin èèyàn ẹ má gbàgbé voters card yín o ẹ tún lọ yẹ̀wò lọ́sàn-án yìí ọjọ́ méje dé tán a máa láǹfààní àti dìbò presidential election ń bọ̀ ní February 25 2023 March 11 ní tàwọn gómìnà ìpínlẹ̀ káàkiri Nàìjíríà kódà bíjọba tó ń bẹ lóde lásìkò yìí bí ó bá kó gbálé ó yẹ kán fún gbogbo wa bíi 2 weeks kábí ìṣọlùdé pé orí I try gan ni o I try gan bí ìjọba tó ń bẹ lóde yìí bọ́n bá parí ètò ìjọba wọn ó yẹ kán fún gbogbo wa ní 2 weeks ká lọ fi ṣe ọlùdé ńlé kán wá fún wa ní owó bíi 2 million ká fi ṣe fàájì náà àgbìyànjú fa ó rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní kò sí náírà àárí cash ẹ fún wa ní cash kò sí cash ẹ fún wa ní cash kò sí cash epo náà ó tún hàn kí ló dé kí ló ṣẹlẹ̀ ibì kan làwọn náà ti ń bọ̀ báyìí àní mò ń sanwó fáwọn àwọn ẹgbẹ́ àbúrò kẹta mi tán kógi sọ́nà n tó wà lọ́wọ́ wọn gan ó lè bá wọn lágídì ẹgbà kógi kó àṣewà kọjá ní títí ìjọba kí ló dé wọn náà ń protest níwájú àwọn náà wọn ṣe léńjẹ wọn sáré kógi sọ́nà ibi tá a bára wa nìyẹn tó yẹ pé wọ́n bá fi ìkànkan méjì wọn lẹ̀ pẹ̀lẹ́ mi gan máa
09 ẹjẹ́ àtúnyẹ̀wò náà ǹjọ́ lọ 09012468802 bó bá lọ ẹ̀jẹ̀ àgbé bó bá lọ ẹ̀jẹ̀ àgbé ẹ̀ tí ká tún gbìyànjú ẹ̀ wò àmọ́ yìí pé òjòjò ń ṣoògùn tẹlifóònù yẹn ó kàn ń ṣe lẹ́wù fóònù wa yẹn ń ṣe lẹ́wù tàbí 08179201071 tó bá dẹ̀ jẹ́ pé lórí WhatsApp mi ní 07039466566 àwọn messages náà ti ń wọ ọbẹ̀ yẹn ṣùgbọ́n ọkà ti gbé báyọ̀ lọ́n ṣàánú wa naija ìyá ti wà ń lu ìná àwọn àdúrà kan wà tó yẹ pé o ò lè tún gbà mọ́ Ọlọ́run jẹ́ kóbi gidi ó bí mi òbí ti bí ẹ náà rẹ̀ dì Ọlọ́run kan bí Amẹ́ríkà mo fẹ́ rárá Nàìjíríà ni ó bí ẹ sí kò sí nǹkan sọgbọ́n tó fẹ́ dà àdúrà kankan ò lè yí padà tí ẹni kó ti wà ń bẹ̀ tí ẹni kó ti bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa káwọn ọmọ ẹ náà kọ́ má tún wọn láǹfààní àti jẹ́rùn ìyá yìí torí pé ìyá ni kẹ́nìkan ká má tàn wá jẹ́ pé à ń gbádùn ọ̀gọ̀rọ̀ wa la gbádùn Naija ó yẹ ká gbádùn jù báyìí lọ ṣùgbọ́n èmi ti wá mọ̀ o pé bí ìjọba tuntun bá dé á tún láǹfààní àti gbádùn jù yìí lọ àwọn ìjọba tó ń kó gbá sílé náà wọn kú gbìyànjú tí wọn omi ló pọ̀ jọ kà lọ kí ló dé tí wọ́n yín mú ìṣe àwárí sọ ni bóò ni nǹkan kan jáde ńbẹ̀ tẹlifóònù wa yìí ó ṣe lẹ́wù ibi tá a bá bá dé lọ́sàn-án òní àáfà di ìjọ mẹ́jọ ṣùgbọ́n mo tún fẹ́ bi í léèrè ìbéèrè kan lórí ètò yìí náà ni ẹ̀yin obìnrin ní kinní yìí bá wí èèyàn kan ló ń béèrè pé ṣẹ́ni tó wà hómì ẹni tó yẹ pé gbogbo ìgbà ilé ló máa ń sá bó bá ti kó òǹbí iṣẹ́ báyìí ilé ló ń bọ̀ àbẹ́ni tó yẹ pé ó máa ń pẹ́ kó tó wọlé dé lálẹ́ àbó bá tẹ̀ ń bọ̀ yóò fa tibí lọ́wọ́ fa tàn lọ́wọ́ àwọn tó yẹ pé ìgboro lọ̀gá wà ní ṣé èwo ló wù yín jù ń bẹ́ẹ̀ kẹ́ ẹ fẹ́ gẹ́gẹ́ bí ọkọ ẹ má lọ sọ pé àyẹn ò kò sí nǹkan nù yẹn ẹni tó ń gbélé ni ẹlòmíì ò láìkẹ́ ẹni tó ń gbélé torí pé gbogbo gbà kó ṣáà máa bọ́kọ̀ ẹ̀ lé kó máa bọ́kọ̀ ẹ̀ lé ẹlòmíì ò láìkẹ́ kí wàá nìdí tó fi láìkẹ́ kankan nu wọn ní tá a fẹ́ bi wọ́n léèrè bá a bá rẹ́ni tó mú tibí kí nìdí tó fi mú yẹn bá a bá rẹ́ni tó mú tọ̀hún kí nìdí tó fi mú yẹn ṣáwọn ọkùnrin tó jẹ́ pé gbogbo gbà bó bá ti kó òǹbí iṣẹ́ ilé náà ń bọ̀ ẹlòmíì 3:30 ló máa jáde níbi iṣẹ́ ó ń bọ̀ nílé ni ó dẹ̀ tún dá aago 7 láàárọ̀ ọjọ́ kejì kò tún tó jáde gbogbo sátidé àti sunday ilé ni ẹ bá ń lé ṣáà ni bẹ́ẹ̀ kọ́ lẹ́kọ́ àwọn ọmọ mi ti jáde wọ́n ti lọ ṣọ́ọ̀bù dáàdì ẹ bá jáde ń lé ṣáà ni ṣé ẹ máa láìkí ẹ kẹ́ ẹ fẹ́rú ẹni yẹn gẹ́gẹ́ bí ọkọ àbí wíkẹ̀ndì ẹ lè bá dáàdì lé láyé ẹ bá wọn lé kẹ bí wọn bá lọ sí ìgboro wọn á lọ wo bọ́ọ̀ ibi tó ti lọ wo bọ́ọ̀ yẹn wọn á tún gbàbọ̀ míì ó di 9 sí 10 kó tó di pé ó délé ṣé ẹ láìkí irú system yẹn ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin àbẹ́ni tó wà hómì tó yẹ pé gbogbo gbà hóòmù ilé ṣáá ni ní gbogbo gbà pé oh my god ọ̀rẹ́ wa kan bẹ̀ yìí ní dákun ẹ̀ ẹni tí gbogbo àmọ̀ ni ilé ṣáà ni bó o pè ọ̀rẹ́ wa fà wà lé ìwé ìjáde rárá ni ibo mo fẹ́ lọ ibo ló fẹ́ lọ wá bọ́ọ̀ bọ̀ ká jókòó síbi ká sọ̀rọ̀ bí mi ò gbà ẹ ṣe ẹ máa sọ̀rọ̀ yín lọ ó lọ́fíìsì kì í lọ sọ́fíìsì ilé náà ni nígbò ya ló ti ọ́fíìsì pa ó ní màá máa ṣiṣẹ́ láti ilé kọ́líìgì wa náà ni nígbà bá dárúkọ ẹ̀ mọ̀ sí gẹ́yìn ìdá ń fi ṣàwọn rédíò pìrìsẹ́ńtà náà ni ilé náà ni yóò ti máa mọ rẹ̀ báyìí ó ti mọ̀ láìdé ó jẹ́rìí ẹ ọlọ́run ṣàánú wa ẹ̀yin obìnrin ẹ lọ sórí YouTube ọ̀rẹ́ ọba 247 ẹ lọ comment sábẹ́ ìta àbèrè yìí ẹ lọ comment sábẹ́ ká tiẹ̀ wo bí èèyàn bíi 2-3 kan ká láwọn ní ẹ̀bùn bíi 5,000 ká fi yẹn ṣe gulẹ̀ sápá bẹ̀ torí pé ẹ ti ń gbìyànjú ráàyè wọlé tẹlifóònù wa ni ló ṣe lẹ́wọ̀ ó ṣe lẹ́wọ̀ ni ẹ má ṣe bínú ọjọ́ mẹ́jọ àdúró dáadáa àtúnfà dáadáa nítorí pé wọ́n ti ń kàbò lọ́wọ́ lọ́jọ́ mẹ́jọ ká má ṣe gbétò wá sórí afẹ́fẹ́ nítorí pé inú gbogbo àwọn èèyàn ti ń dùn yìí pé ibi tá a fẹ́ kí kinní ọ̀hún wó sí ló wó sí nítorí ìyẹn káwa náà ká má ṣe wá sóde òde ètò àdẹ̀ ní rógun lórílẹ̀‐èdè Nàìjíríà torí pé ọ̀pọ̀lọpọ̀ ìbò kan láti dì sẹ́yìn tó yẹ pé kò gba ibi tá a fẹ́ kó gbà àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí ní dánbù wọ́n bẹ̀rẹ̀ sí ní àfọ̀pájánu ṣùgbọ́n ló ń bá wa ṣe kinní ọ̀hún ò dogun kò dọ̀dẹ́ ńgbà náà eléyìí náà ò ní dogun láṣẹ ọba mi òkè ẹ wo ká máa dọ́gbọ́n ṣe bí ẹni lọ àbí torí pé ọjọ́ ti lọ ká nígbàgbọ́ pé lọ́jọ́ mẹ́jọ la máa láǹfààní àti pàdé lápá àbí oníyàn ṣeun ọlọ́bẹ̀ ṣeun o àwa tá a fìfẹ́ jẹ́ adúpẹ́dúpẹ́ apá ìbínú ẹ má ṣe bínú nẹ́tíwọ̀kì ni ó ṣòjóró
gbogbo ìbéèrè gbogbo ohun tí ó wà kẹ́ ẹ bá wa dá sí yẹn ẹ̀jẹ̀ á tún jọ fà á lọ́jọ́ mẹ́jọ nígbà bá dijọ́ mẹ́jọ á wà kó kinní ọ̀hún wá á dùn gbogbo akánṣe gan gbà. Ọládé Alákìjà òun ló bá ní tẹ kinní ọ̀hún ó ṣe dáadáa púpọ̀ púpọ̀. Ajẹ́wùmí Badmus ó dúró gbágbágbá ọmọ Làbákẹ́ Ògúndáìró mo rí ẹ ń bẹ̀ ó dúró re. Àdúrà pé mi náà ó pé mi náà pé mi dáadáa mo rí ẹ ń bẹ̀ ó dúró re. Ẹ jẹ́ ká máa fẹ́ lè ṣe ọ̀rọ̀ kápẹ́ fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí nọ́mbà yìí lẹ máa pè mí sí o 07039466566 lẹ́ẹ̀kan sí 07039466566. Ẹ jẹ́ àjọ bára wa sọ̀rọ̀ lórí WhatsApp ká tún jọ mọ ohun tá a tún jọ fẹ́ jọ gbé sọ. Ẹ bi mí léèrè béèrè ní tó bá ń ṣẹlẹ̀ sí nínú ìgbéyàwó yín ẹ̀bùn àgbọ̀ ẹ jẹ́ àná ń bẹ̀ fáyé bóyá àwọn èèyàn wa bóyá àwọn adé dá yín nímọ̀ràn. Mo dẹ̀ mọ̀ wípé ìmọ̀ràn táwọn èèyàn wa tí wọ́n bá ń dá wa lórí ètò yìí kì í bá tì ní. A máa fẹ́rẹ̀ ṣe lọ ká nígbà wípé ọjọ́ mẹ́jọ la máa láǹfààní àti pàdé. Ọ̀rẹ́ ọba lórúkọ mi o ẹ̀ ǹlẹ́ ń bẹ̀ wọ́n kú kalẹ̀.